ìwọ lélẹ̀ ṣé olórí burúkú eléyìí ẹ filẹ̀ fún mi ikú ló máa pa wàláhì tàláhì tó bá gbé ẹ sí láàrin 41 days o ò ní jára ayé mọ́ fún mi Justina àdàbí tó bá jẹ́ pé èmi mo kọ́kọ́ wá fún ẹ mò ń bọ̀ má dẹ̀ ṣèkà fún ẹ nísìn mò ń bọ̀ má ṣèkà fún ẹ nísìn má dẹ̀ ṣèkà fún ẹ nísìn ń pẹ́ mo rí ẹ lórí péjì mi. A few minutes later. Ṣé kó rí ìyá ẹ fẹ́ burú ṣá àbúrò pé mo bá ń ṣe àbẹ́mi jọ bí ọdún tó ń pe Jésù fún ayé ìyá ẹ máa bàjẹ́ sísìn. ilé ọ̀gẹ́rẹ́ akọ́kọ́ yẹlẹ alápò bàbá mi wò ó wà wọ́n ọmọ yìí ṣé mo kọ́kọ́ wá fún bá mi wò ó ilé ọ̀gẹ́rẹ́ àwòrán ẹ̀ mo gbé sílẹ̀ ló ń lélẹ̀ ìwọ rè ilé ọ̀gẹ́rẹ́ bá mi wò ó ilé ọ̀gẹ́rẹ́ bá mi wò ó bá mi wò àwòrán ẹ̀ mo bẹ́ẹ̀ jẹ mo bẹ́ẹ̀ mu ilé ọ̀gẹ́rẹ́ akọ́kọ́ yẹlẹ alápò mo bẹ́ẹ̀ jẹ wà wọ́n ọmọ yìí ṣé mo kọ́kọ́ wá pàtó ló kọ́kọ́ wá fún mi ilẹ̀ gẹ́rẹ́ bá wò wá tó bá jẹ́ pé òun ló kọ́kọ́ wá fún mi àwòrán rẹ̀ ọ̀gẹ́rẹ́ àwòrán rẹ̀ mo gbé sílẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́ ohun ẹ̀yìn tó ló kọ́kọ́ wá fún mi àbí mi kọ́kọ́ wá máìkò ló kọ́kọ́ wá fún mi ẹgbà pẹ̀lú fún ẹjẹ́ sára ni ẹ má jẹ́ kó rárá mi gbogbo ibi tó bá ń dé ọkùnrin ní obìnrin ọmọdé ní àgbáyé tó bẹ́ sí rà ní ẹ jẹ́ kó máa pàdé àgbákò tó ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ jẹ́ kó máa pàdé àgbákò tó bẹ̀rẹ̀ nìyẹn ó sì oúnjẹ ilẹ̀ ẹ̀sìn orúkọ láàrin èyí tí 41 days ẹ jẹ́ kó dẹrọ ògbàgbé ẹ jẹ́ kó dẹrọ ògbàgbé ilẹ̀ ọkùn ẹ̀jẹ̀ o mo bẹ́ẹ̀ mú mo bẹ́ẹ̀ jẹ bá mi gbà bẹ́ẹ̀ àṣekù bá mi gbà ló padà fún mi ṣé o ṣe period ṣé o ṣe period àṣẹ mi níwá ẹtì ó ṣe kóṣe yìí fìlà kọ̀ṣẹ́ bẹ́ẹ̀ ni àṣẹ ó ṣe ọkùnrin bíi ó ṣe period àbí lápadà sínú ilé ayé yìí ẹ̀ máa bàjẹ́ bó rò pé mò ń bẹ ṣeré ni ogun máa pẹ́ dànù Ọlọ́run jẹ́ fún máìtì Justina ilé ọ̀gẹ́rẹ́ tí ayé yìí ẹ̀ máa bàjẹ́ sí mi lọ́wọ́ tí n bá mú ẹ ikú tiẹ̀ ti pa already orí nǹkan tí dọ̀ka sì dà orí nǹkan tí Sọjí dà orí nǹkan tí Jísọ̀ bá dà orí bá yẹjú tó bá ṣe ń bàjẹ́ orí bá yẹn ń ṣẹ̀ṣẹ̀ tó gba ayé ti mọ̀ I'm not joking with you I won't come for you come for me ikú pa ẹ́. ẹ wo ẹ káàbọ̀ sórí ìkànnì wa ọ̀pọ̀lọpọ̀ fídíò wà nílẹ̀ tá máa play fún yín pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ evidence tá máa play fún yín nípa ìṣẹ̀lẹ̀ ti ìyá wa Tọ́pẹ́ Àlàbí àti Lizzy èyí kí ó wá kọrin fún un tí kò wá kọrin fún un tó dẹ́nu ọ̀nà ẹ̀ tó padà ẹ wo Lizzy máa tún jáde tán tún pẹ́ẹ́pẹ́ bẹ́ẹ̀ náà ni ìyá wa Tọ́pẹ́ Àlàbí jáde tán tún fàyà Lizzy back gbogbo ẹ̀lẹ́ máa jàǹfààní lórí ìkànnì ọ̀pọ̀lọpọ̀ evidence là kó wá fídíò wọn lẹ́tà máa play fún yín tó bá yẹ pé gbà àkọ́kọ́ rèé tó ń da kò máa bá subscribe kó like kó comment wà lè máa jẹ́ àǹfààní content yìí ní ìgbàkúgbà lóòrèkóòrè tá a bá fi lè ta wà lè máa fi ṣe ọgbọ́n ìmọ̀ tí ò yé kẹ́mi sọ pé fídíò wọn lẹ́tà máa play ẹ ò fídíò wọn náà rè ẹ náà ìjẹ́gbádùn ẹ̀. Another issue at hand. I just have to address it. We have another issue at hand. Yeah. Yes, so Ajia Nioshe Luciano. We have another issue at hand. So I want to address the issue. Issue of receipt. Someone said under one for Lashad. I just can open my open. I just can open my open. Under Folashade. Bá mi dúpẹ́. You all don't even know what I've been going through. You all don't know. I swear down. You all don't know. Tí n bá kẹnu bọ̀rọ̀ fún ilé àkún. Tí n bá kẹnu bọ̀rọ̀ fún ilé àkún. Mọ̀ nǹkan tí mo ti go through kí n tó become a speaker.
èyí tó wá ń yà mí lẹ́nu sí ni wípé nígbà tí mi ò tíì máa sọ̀rọ̀ wọ́n jẹ̀bi láì ṣe mi nígbà tí mo tún wá ń sọ̀rọ̀ tán wọ́n tún jẹ̀bi láì ṣe mi ohun tó ń fẹ́ kò yé mi níjọ́ tán lé mi jáde ní filling station kan that was 2014 tán lé mi jáde ní filling station look at as far back as 2014 ṣé mo ti di speaker kan tó lé mi jáde mọ́tò tí mo wà wọ filling station yẹn lọ́dún náà lọ́hùn 2014 Evoque ẹ lọ wo year tí Evoque jáde maybe around 2012 Evoque dé Nigeria ní 2014 you don't understand ẹ lọ wo year yẹn tí mo drive Evoque driving Evoque as at 2014 is like driving latest G-Wagon of today àwọn G-Wagon tó ń tà ní 750 million 850 million bí Evoque ṣe rí nìyẹn as at 2014 kò imagine iye tó máa ní lọ́wọ́ tó lè afford láti ra Evoque ogun yìí ti ń bọ̀ tipẹ́tipẹ́ ó ṣe ogun yìí ti ń bọ̀ tipẹ́tipẹ́ ìgbà tí mo di speaker tí mo bẹ̀rẹ̀ sí ní defend ara mi tẹ bá rí anybody tó bá bínú torí mo offend ara mi tí mo pé mo defend ara mi apànìyàn ni wọ́n. If you see anybody going against the fact that I'm defending myself, number one, there's something you cannot lie against. Lizzy Anjorin will never on her phone and come for innocent souls. You can never bring an evidence of that. But me defending myself, if that is ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ yín, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Defending myself, defending my family, my children, my business, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. In as much tó jẹ́ wípé bí mo ṣe ń defend ara mi, mo ń rọ́nà lọ nínú ayé. Mélòó ni mo fẹ́ kà fún mi? Tí n bá ní kí n kẹnu bọ̀, ilẹ̀ aṣú ilẹ̀ amọ́. Mo wá dúpẹ́ lọ́dọ̀ náà pé àwọn tó ń gbé ogun yìí tì mí, Ọlọ́run jẹ́ kán tó ìkànnà ẹsẹ̀ mi physically, financially. Physically, financially, wọn ò tó ìkànnà ẹsẹ̀ mi. Tó bá jẹ́ pé mi ò speak up, ibi tí irú Mohbad yẹn wà lọ́tà wa ò bá wà lẹ́nu. Ṣé rò pé ìjọ́ tí Mohbad kú ni Mohbad lọ́tà ni? Irọ́. Tẹ́ bá wo ìgbésí ayé Mohbad àtìgbà tíyàwó ẹ̀ ti bímọ, kíyàwó ẹ̀ tó bímọ náà ti ń blog ẹ̀ náà ti ń stalk ẹ̀. Wọ́n dẹ̀ stalk Mohbad, wọ́n dẹ̀ fún ní picture ẹlòmíì. Iṣẹ́ táwọn ń ṣe nìyẹn. Ẹ lè mọ bínú mi ṣe dùn tó lánàá. Tí n bá lanu mi sọ fún yín n tí àwọn people yìí ti ṣe fún mi. Nǹkan ẹyọ kan ṣoṣo ló ń kó mi yọ. Ení ọlá wípé ọkàn mi pure. Tó bá jẹ́ pé mo jẹ́ ẹ̀dá tó máa ń ṣèkà ni, mi ní lè sọ̀rọ̀. Wọ́n ti silent mi. Ẹ̀rù máa ń bàbá pé àbẹ́yàn tájọ ṣèkà máa jẹ́wọ́, àbẹ́ni tájọ ṣe kíní kan máa wá sọ̀rọ̀. Ó la pé àti mi pure. Ẹ wọ àwọn tó dìde fún mi lánàá. Wọ́n travel all over the world. Ẹ rò pé mo gọ̀, màá wá gbé àwọn contact mi, màá wá gbé jáde fún yín. Let me quickly remind you of this, guys. When I started the Kota ní 2016, ní Kota, àwọn èèyàn máa wá, a máa jọ ṣe fídíò, a máa post wọn. Àwọn èèyàn máa wá, a máa jọ ṣe fídíò, a máa post wọn. Mo bọ̀. Nígbà tí mo tún wá. Mo bọ̀. A máa post wọn. Ṣé mọ̀ pé àwọn people yìí wọ́n dẹ̀ create àwọn group. Aṣọ ní àwọn ọmọ tó máa lọ DM gbogbo àwọn customers mi tí mo bára jà. Mo ní ọ̀rẹ́ kan Tolúwalọ́pẹ́, she's in UK, she's my customer. Ó ní lady kan ní Nàìjíríà, ó máa ń bá lady yẹn san school fees ọmọ ẹ̀. Mo ti play voice lady yẹn rí tí gbogbo yín gbọ́. Ẹ ti gbọ́ rí. Lady tó máa ń bá san owó school fees ọmọ yẹn, ó wá pè níjọ́ kan pé ṣó mọ̀ pé òun wà náà tó máa ń fún lówó every month táwọn máa lọ DM gbogbo customer Lizzy Anjorin. Ẹni ẹ̀ ó ní ẹ̀ báwọn dẹ̀ pọ̀ nínú group yẹn pé tí Lizzy bá celebrate anybody àbí tó bá post anybody, tó bá post customer àbí tó bá post, ṣe rí àwọn blackmailers wọn ní contact lọ́wọ́. Kò sí olówó kankan, ọlọ́rọ̀ kankan tó fẹ́ wà identify pẹ̀lú wọn. Èèyàn tí wọ́n mọ̀, àwọn olówó tó mọ̀ ni wọ́n fẹ́ jágbà. Òun ló ṣe gbọ́dọ̀ tọ́jú bọ́tà ẹ̀. Má fi àdírẹ́sì tó ti lọ ra bọ́tà ẹ̀ má fi hàn wọ́n.
address tó ti ra bọ́tà ọ̀kadà tó gbé ẹdẹ́lé oníbọ́tà má fi hàn wọ́n. I have seen a lot. Tó bá jẹ́ pé mi ò dúró re ni Adótòṣì Gistlover ti palẹ̀ mọ́ ọ̀tá mi. Ọjọ́ wo lẹ ti rí èmi kí n lọ close má wọn tó close má Adótòṣì? Ọjọ́ wo lẹ ti rí èmi Lizzy Anjorin? Ìjọ́ wo lẹ ti rí mi kí n lọ close? Ibẹ̀ lẹ ti máa mọ̀ wípé they are after my enemy's life. And they mean it. Nígbà tí mo máa ń kiri ọjà lóru, ṣé mo ń lo ọlọ́pàá? Nígbà tí mo máa ń kiri ọjà, tí mo máa ń gbáṣọ sí inú mọ́tò. As at 2016, 2017, 2018, 2019, mo ṣe ń gbá aṣọ sínú mọ́tò tí máa ń kiri. Mo mobile police tán attach mọ́ mi lẹ́nu. Tán bá rí any slightest chance. Tó bá pé ọkọ mi ò wá sí Dùmàtà ni wọ́n pa mí síbẹ̀. Adótòṣì Gistlover is after my life. Gbogbo àwọn tó ní mo bá jà lẹ́ni, ẹ mú bí tí mo ti kọ́kọ́ ṣe wọ́n wá, ẹ mú bí tí mo ti kọ́kọ́ ṣe show fún wọn wá. Tó bá rí pé mi àti lágbájá ń sọ̀rọ̀, a lọ bá wọn gbé wọn mọ́ra. Tó bá rí pé mi àti eléyìí ń sọ̀rọ̀, a lọ bá wọn gbé wọn mọ́ra. Tó tí n bá ṣoore fẹ́lẹ̀ yìí, a lọ gbé wọn nǹkan kan ṣẹlẹ̀ l'Amẹ́ríkà, kò yẹ kí n sọ lè máa sọ. Mo dẹ̀ máa dárúkọ brother mi yẹn. Lọ́lá Fádùrì come over here, ọ̀rẹ́ mi. Mo ò dárúkọ bọ̀dá mi rí, máa dárúkọ ẹ̀ lẹ́ni. Àǹtí Lọ́lá Làó, she's fully aware of this ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Mo ní ẹ̀gbẹ́ kan l'Amẹ́ríkà, wọ́n pè ní Ṣọlá Ọláníyàn. Ẹ̀gbọ́n yìí love mi, mo love ẹ̀gbọ́n mi. Because family's mother side, mommy mi, l'Uncle Ṣọlá ti wá. Uncle Ṣọlá ò mọ̀ pé mother side mi làwọn ti wá, tó ti love mi, tó ti tọ́jú mi bí ọmọ wọn bí àbúrò wọn. Nínú gbogbo àwọn oní tíátà tó Uncle Ṣọlá mọ̀. Uncle Ṣọlá Olóníyàn ò gbọdọ̀ sọ wípé anybody dára jù mí lọ. Mo more fún ẹ̀gbọ́n mi yìí. Kò sí gift tí mi ò lè fún Uncle Ṣọlá Ọláníyàn. Mo love Uncle Ṣọlá Ọláníyàn bí ẹ̀mí mi. Oh God, tí n bá rí ayan ilé Uncle Ṣọlá Ọláníyàn, ó yẹ kẹ́ mọ̀ mí pé ọmọ tó máa more ni mí, mo dẹ̀ lóyà. Uncle Ṣọlá Ọláníyàn ti fún àwọn èèyàn ní award. Àbúrò mi Àtàtà Ṣáì ti gba award ńbẹ̀rẹ̀. Àǹtí mi Fẹ́tí Alálùbáríkà ti gba award ńbẹ̀rẹ̀. A lot of people ló ti gba award ńbẹ̀rẹ̀. Ló bá dọdún yìí, Uncle Ṣọlá bá pè mí. Àbúrò mi, àwọn fẹ́ ṣàwọ́dò. Ìwọ náà dẹ̀ máa gba award. Tó bá ti yá kò kí ń pẹ́. Ẹ̀gbọ́n mi, ó ti di tètè mi náà nìyẹn. Mo ní okay, ẹ̀gbọ́n mi, gbogbo àwọn tó fẹ́ bá yán kọ program yìí, ẹ fún mi ní list wọn. Máa ṣaṣọ fún gbogbo wọn. Gbogbo ohun everybody fẹ́ gbé, mo máa carry ẹ̀. Láti Nàìjíríà ni o. Mo kọ́kọ́ yà nílùú kan náà, mo ṣe baba shopping. Àǹtí Lọ́lá Làó is very aware of all these things. Àtọ́ bá fẹ́ parọ́, I have paid my dues. I have spent gbogbo tẹ́ kí n fi ṣoríire, àánú ni mo fi ṣetán. Inú mi dùn pé ẹ fẹ́ rí mi. Inú mi dùn pé gbogbo yín ti ẹ̀ lé mi. Torí ìgbà tẹ́ lé mi mo bẹ̀rẹ̀ sí ní ṣoríire. Ìgbà tí gbogbo yín sá fún mi mo bẹ̀rẹ̀ sí ní jẹ́yàn. Torí pé èmi ò mú owó kan làkì náà, ẹ bẹ̀ lọ́wọ́ anybody tó bá mọ̀ mí. Kò sí ará Dallas àbára Texas tó máa láwọn ò mọ story tí mo sọ yìí. Tí owó bá ti wà lọ́wọ́ mi báyìí níná ni, mo rí tẹ́ ẹ ṣe fún mi wípé ẹ ń já èèyàn lára mi. Tí Àǹtí Tọ́pẹ́ Àlàbí bá wọ bí lánàá, wọ́n máa gbé envelope lọ, wọ́n gba check lọ, yàsẹ̀. Yàtọ̀ sí àwọn tó ní kán wá. Mi ò lè bá àǹtí mi jà, ṣáàntì Àǹtí Lọ́lá àti Tọ́pẹ́ Àlàbí, mo ò lè bá wọn jà, àǹtí mi ni. Ṣé rí nígbà míì wà tí ayé bá ń ṣe oore fún yàn, ẹ rò pé ibi ni. You guys don't know what these people are doing to me. Kò lè yé yín. Ṣé rí energy tẹ́ fi ń wá justice for Mohbad, tẹ́ bá fi energy yẹn listen sí Mohbad nígbà tó wà láyé, Adótòṣì Gistlover bá má rí yanjú. Tó bá ń gbọ́ òun ṣe mí òun gbà mí, a ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó ń gbà ni, kò lè yé yín. Adótòṣì Gistlover, she calculated well. Òun ló máa yanjú èèyàn, òun ló máa gbókù wá ṣe GoFundMe. Ẹ lè mọ nǹkan tí mò ń go, kò lè yé yín. Oh God damn it. Ẹni tá a bá ṣí lójú ẹ̀mí nìkan ló lè wò pé ẹni mò ń sọ̀rọ̀, ṣé mo sọ̀rọ̀ sẹ́ni tí ò sọ̀rọ̀ sí mi? Ẹni mò ń ṣépè, mọ iye ọdún tó ti kọ́ máa fi ṣépè fún àwọn ọmọ ara wọn kémi tó dé ìpè kan padà fún wọn. Ọba ńlá Elizabeth show tó ṣe fún mi láti 2019 wọ 2023, ta ni abiyamọ tó gbàdúrà kan ṣe fọ́mọ òun tí mi ò dẹ̀dá lóhùn rí. Lẹ́yìn ìgbà yẹn mo tún wá subject ara mi gbogbo bí mo ṣe jẹ́. Tán bá calculate ọba ńlá Elizabeth àtayé àtọ̀run ẹ̀, yà sí níbi tí Ọlọ́run pọ́n mi lédè, kò tó mẹ́gàdì mi.
but mo jẹ́ ọmọ tó ní humility pẹ̀lú ẹ̀ ó tún wá ní ìṣòro mo tún wá dúró tì nínú ìṣòro ẹ̀ tí gbogbo yín lè testify sí. That is how much I go for people, but I don't know why they want my life. I swear that I don't just know. I keep asking myself, what have I done? Kí n tó di speaker ẹ mọ tó ta mi ti sọnù ni, ẹ mọ tó jábọ́ lọ́wọ́ ta mi ni, kí ló ń ṣe yín ẹ wò mí ni, àìmọye ọ̀rọ̀ tí mi ò fẹ́ máa bẹ́ fún yín, àìmọye ọ̀rọ̀ tí mi fẹ́ máa sọ fún yín. Mo jẹ́ ọmọ tó máa gbé nǹkan sára gan. Àwọn people yìí apànìyàn ni wọ́n, àwọn eléyìí ń pààyàn lóṣooṣù. Tá bá gbé síta pẹ̀lú ẹ̀rí ẹ máa sá lọ ni, tó bá bímọ ẹ̀rù máa bà ẹ́ lẹ̀ péjọ́ tó bá sí mọ́. Àwọn tírú àwọn àdó tó ṣe àwọn Esabod tó ti build tó bá face ọmọ ìbá ọlọmọ ìṣẹ́fẹ́ survive. You don't understand? Pẹ̀lú ẹ̀ mo dúró tán. Let me tell you something. Ṣẹ́rí show tẹ́ ṣe fún mi lánàá, àná nínú mi dùn jù. I don't need to tell you this, but I will tell you. But I am super happy. Wọ́n ní pé nílé ayé yìí, ikú tó bá yẹ kó pa ni, tó bá ṣe ní fìlà, ká máa dúpẹ́ ni. Àǹtí mi Tọ́pẹ́ mo ṣì ń bọ̀ lórí ọ̀rọ̀ yín. Ẹ ṣe mí oore lẹ ṣe fún mi. Tí ò bá sọ pẹ́lọpẹ́ yín, báwo láyé ṣe fẹ́ mọ̀ pé wọ́n lè pa ẹ̀mí mi? Oore lẹ ṣe fún mi àti mi lè bá yín jà, èmi bá yín jà kẹ̀. You don't know how much I love you because our story is similar. Ẹ̀yin náà ẹ hustle débi tẹ́ wà lẹ́ni ni. Kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣẹ̀mí tó máa ń fi ara gbá ni. Mo mọ gbogbo géèmù yẹn àǹtí. Ok, wọ́n gbé nǹkan kan jáde nísìnyí kí tó máa lọ. Kí tó máa lọ ẹ jẹ́ kí n sọ ilé. Wọ́n gbé nǹkan kan jáde, wọ́n ní 2.5 million náà sọ fún yín. But ẹ̀rí wà lọ́wọ́ mi 3.5 million làwọn fans mi sọ fún yín. Wọ́n ṣe send ẹ̀rí ẹni nísìn tí mo dẹ̀ máa fi ẹ jẹ́ kí n fi hàn yín. Ẹ jẹ́ kí n fi hàn yín. Ọlọ́run kò nírọ́. Ẹ mọ̀ pé me, I will never talk without evidence. Òun rèé. Iye tán náà sorry. In fact, 4 million ni wọ́n náà sọ fún yín. Òun rèé. Mo ń bọ̀. Òun rèé. Ẹ ti rí. Ẹni tó send receipt sí mi. Mo ń bọ̀. Yeah. Ṣé ti rí. Ẹni tó send receipt sí mi. Ẹni tó send receipt sí mi, right? Ẹni tó send receipt sí mi. Ó ní 3.5 làwọn kó sílẹ̀ fún Aliu. Wọ́n ní àwọn àti Tọ́pẹ́ sọ wípé 2.5 náà sọ fún àwọn. Àti Tọ́pẹ́ even kó jẹ́ 500,000 náà sọ fún yín. Ṣé bó ní tíátà ni? Ẹ ti gbàgbé bọ́n ṣe kọ́ wa nu tíátà ni. Ọ̀rẹ́ wa tí ọ̀tá wa tí a kì í kí nínú iṣẹ́ tíátà, ọ̀tá wa rárá tí a kì í kí tá bá dé orí stage, tá bá kiss ara wa, tí role wa bá sọ pé ká kiss ara wa, a máa kiss ara wa ni o. Film industry has built me to where I am today. Mo ò lè sọ wípé mi ò rí ẹ̀kọ́ kọ́ nínú iṣẹ́ tán kọ́ mi l'Abẹ́òkúta. Mi ò lè sọ pé mi ò rí ẹ̀kọ́ kọ́ nínú iṣẹ́ film. Torí nǹkan tán kọ́ wa nínú iṣẹ́ film industry l'Abẹ́òkúta ni wípé good or bad the show must continue. Ọ̀tá wa tí a kì í kí tá bá pàdé ẹ̀ lórí set, a máa kiss ẹ̀. Tí story yẹn bá sọ pé ká kiss ara wa. Mo mọ ọ̀gá mi kan l'Abẹ́òkúta, ọmọ ẹ̀ kú, ó dẹ̀ gbé òkú ọmọ ẹ̀ sí ẹ̀yìn boot, ó dẹ̀ lọ direct iṣẹ́. Nígbà tó direct iṣẹ́ tán, ó dẹ̀ pèèyàn méjì oníkan tẹ̀lé òun, ó ṣẹ̀ṣẹ̀ wá lọ bury. But àwọn fans mi tẹ́ ṣe God, kò tún sí nǹkan tí mo fẹ́ ṣe sí. You don't understand? Ṣùgbọ́n àti Tọ́pẹ́, èmi àti yín ní nǹkan tá a jọ gbé dání. Àwọn tó ń pè yín lórí aago lánàá, wọn ò gbé nǹkan kan dání. Kò sẹ́ni tó mọ̀ wọ́n lánàá, kò sẹ́ni tó mọ̀ wọ́n lórí online. Èmi tẹ́ ẹ ṣẹ̀, mo gbé nǹkan dání. Àǹtí mi Tọ́pẹ́, tó bá jẹ́ wípé ọmọ mi ni mí, wọn ò ní ro gbogbo ohun tẹ́ ti kó jọ. Ẹ̀yin nìkan ìdígi kan ni yín. Ẹ mọye èèyàn tó toro mọ́ yín, ẹ mọye èèyàn tẹ́ ń bọ́, ẹ mọye èèyàn tó ń jẹ lábẹ́ yín. You are a brand your husband has built with empty stomach when there was nothing. And Tọ́pẹ́, I will never be part of people that will subject you
or ruin everything. And Tope fuck up ti wà lánàá. Gospel singer ni kì í ṣe fracas singer. Nígbà tí ẹ wà pẹ̀lú Ọlọ́run Àjànàkú. Ọlọ́run Àjànàkú was an enemy of the nation. People like us stood for you. When I play your music at times, not that I need it, I don't need it. But if that is what I will use to support you, then let's do it. Àǹtí mi Tọ́pẹ́, àwa kan dúró ńgbà táyé kọ̀ yín sílẹ̀ nítorí Ọlọ́run Àjànàkú. Gradually ayé gbàgbé. Tẹ́ bá ní mo ṣẹ̀yìn àbí wà mi ò dá. Mi ò tí ní profile tí Daddy Ọlọ́run Àjànàkú táyé sọ pé wọ́n ní allegedly kì í ṣe mi. I have never done show for anybody. I only defend myself and my family. Àǹtí Tọ́pẹ́ ńgbà tẹ́ dé lánàá, ṣé ẹ bá mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run? Ṣé ẹ bá mi gbé Ọlọ́run tóbi? Àǹtí mi Tọ́pẹ́, ṣé kò yà yín lẹ́nu pé Lizzy àná, ọmọ àná? Ẹ rí lórí One Acre shopping mall. Mo dúpẹ́ pé ńgbà tán ní pé ẹ jojú mi, wọn ò lè jojú mi nílé pákó, àǹtí mi. Wọn ò lè jojú mi lọ́gbà ẹ̀wọ̀n bí ti bàbá Ìjẹ̀ṣà. Wọn ò lè jojú mi nínú sàréè bí ti Mohbad. Wọn lè jojú mi nínú shopping mall mi. Àǹtí mi, inú mi dẹ̀ ń dùn pé jojú mi nínú shopping mall mi. Tí ò bá sí ẹ̀yin, báwo láyé ṣe fẹ́ mọ̀ páwọn kan lépa ẹ̀mí mi sẹ́ẹ̀. Àǹtí mi 25 náà fún yín o, wọ́n mi àǹtí mi kódà kan tàn yín débi ní ọ̀fẹ́ ní àná. Ẹ ti ní pé Lizzy àbúrò mi ni. When we're talking about Christianity or Islam, I have my reservation. Àǹtí Tọ́pẹ́, I play Christian music. And Tọ́pẹ́ pure tó mi Yasin. Tẹ́ bá máa listen sí show mi, ẹ mọ̀ wípé ọmọ kékeré ni mí, but Islamically, Christian wise, Ọlọ́run fún mi ní ìmọ̀ àti òye. Ohun tó bá mú mi gbé ẹ̀sìn mi pamọ́. Nobody can even say if I'm Christian or I'm a Muslim. It's best known to me. But tó bá di bí ìmọ̀, àǹtí mi, ẹ gbàgbé ẹ̀. I'm more holier than you. Àǹtí mi Tọ́pẹ́, tá bá kà lé ní méjì, màá bi yín pé kí ni impact in society. I'm more holier than you, àǹtí mi. I have impacted life than you. I have empowered people than you, àǹtí mi Tọ́pẹ́. Tẹ́ bá lè empower èèyàn, àwọn èèyàn tó ń jẹ lábẹ́ yín kò ń ṣe society. I have done more good. I have had more values to the society than you. Àǹtí mi tí n bá ní kí n kà ó máa lọ. Ẹni tí n bá ní kí n kà á ọdún wa kọjá lọ kò sọ. Àǹtí mi ẹ gbàgbé ẹ̀. I have done well. I have done beautifully well. I am pure. Tẹ́ bá judge mi, mo dúpẹ́ pé Ọlọ́run ò judge mi, àǹtí mi. Ọlọ́run ò dàbí èèyàn. Bẹ́ẹ̀ bá ní mo ṣẹ̀yìn, inú mi dùn pé mi ò fọjọ́ kan bú yín rí. Mi ò rí bí tó ti ń gbé yín ṣubú kí n wá dúró síbẹ̀ kí n máa run yín. Ní gbogbo ìgbà tẹ́ bá ní trial time lórí cyberspace, àǹtí mi Tọ́pẹ́ máa ń dúró tán ni. Mi ò dẹ̀ ní láti pè é pé àǹtí Tọ́pẹ́ ṣe rí bí mo ṣe ṣe. No, let God pay me back. Mo rí táwọn kan sọ pé ó ń dùn, ó ń bọ̀ wá fún Tọ́pẹ́. Mi ì ní wá fún yín. Tí n bá wá fún yín, àwọn tó ń jẹ lábẹ́ yín ṣé kébi pa wọ́n ni. Mi ì ní bú yín. Mo fẹ́ bú yín fún. We have the same story. We came from zero and we are together here today up there. If God want to judge you, let him go and judge you out there, not through me. Mo fẹ́ wo wájú kí n wẹ̀yìn ní gbogbo ayé mi. Mi ò fẹ́ kí ẹ̀dá kan tó ní talent àbí tó níṣẹ́ ọwọ́ kó tọwọ́ mi ṣubú. Mi ò fẹ́. Ẹ lọ bèrè, sister mi kan wà lórí Facebook, wọ́n ń pè ní, èmi ni máa ń pè lọ́nà Rebo Onígbìndé, ẹ lọ bèrè story ẹ̀. Kí lorúkọ sister mi Onígbìndé náà o, Tóyìn Ìdúọ̀gọ̀gbẹ́ lọ bè lọ́wọ́ ẹ̀. Ó gbé bẹ̀rẹ̀ mọ́mì mi wá, ó ṣépè fọ́tà mi, ó ṣépè fọ́tà àwọn ọmọ mi, ó ṣèkà fọ́tà mi. Àwọn tó ń gbé ìjọjọ́ tó gbógun tì nítorí pé ó ti bẹ̀rẹ̀ business. I stood for her. Gbogbo ẹ̀dá tó fẹ́ dìde ogun sí, mo ní ẹ jọ̀ọ́. Ó ń ṣe fracas tẹ́lẹ̀ kó wá ṣe fracas mọ́. Ó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ jẹ́ ká fílẹ̀ kó ṣiṣẹ́ o. Ẹ má bu ẹ fílẹ̀ o. Ẹ jẹ́ kó jọyàn wá tá à ń ṣiṣẹ́ o. A ti jèrè ọkọ̀ kan nìyẹn o. Inú àwọn ní fracas. The lady cannot forget me. Ó sì sọ̀rọ̀ mi láàárọ̀ yìí. Bí lady yẹn ṣe ń sọ̀rọ̀ mi, ọ̀rọ̀ jáde. Ogun wo ló le? Okay, ó ti padà dé. Ogun wo ló fẹ́ le tó bẹ́ẹ̀? All because when I was traveling ní 2019, mo list gbogbo ìlú tí mo lọ torí tí n bá kúrò ní Mecca, màá yà ní Turkey, màá yà ní Italy, mo máa ń bá àwọn èèyàn ṣe personal shopping. Gbogbo ìlú tí mo lọ yẹn, wọ́n dẹ̀ kọ lẹ́tà síbẹ̀, wọ́n dẹ̀ gbé kámẹ́rà sára ní Mecca, nílé Ọlọ́run.
wọ́n gbé kámẹ́rà mo dẹ̀ ń pariwo 2019 and people ìfẹ́ pa ọ̀tá mi wọ́n stalk mi nobody listen to me àǹtí mi Tọ́pẹ́ ń tẹ́ ẹ ṣe fún mi lánàá kò wọ́ọ̀sì tó lọ́rin nígbà tí máa dé lọ́rin àǹtí Tọ́pẹ́ mi ò kí ń sọ̀rọ̀ ni gbogbo yín lẹ mọ̀ pé mo lóyún náà gbogbo yín lẹ mọ̀ pé mo lóyún bọ̀ tó bá rí mi sìn lásán lẹ rò pé mi náà ṣe ń ṣépè fọmọ wọn ni lásán kọ́ ni mo ṣe ń ṣépè fọmọ wọn lásán kọ́ ni mo ṣe ń ṣépè fọmọ ẹ wojú mi dáadáa mo máa ń sọ pé ọmọ ọlọ́mọ ni mí màmá mi máa ń sọ gbólóhùn kan ó máa sọ pé òun bógún wọ́n jórí wò òun ológun bógún wọ́n jórí wò ọlọ́gbọ̀n bọ́gbọ̀n wọ́n jórí wò òun bẹ́yọ kan ṣoṣo ẹ tó bá gbógun tọmọ òun tẹ́ ẹ bá ti wá fún àwọn ọmọ mi tí n bá sọ pé tẹ́ ẹ bá wá fún àwọn ọmọ mi kì í ṣàwọn tó wà láyé nìkan kì í ṣàwọn tó wà láyé nìkan kì í ṣàwọn tó wà láyé nìkan níjọ́ tí mò ń lọ sí Ìlọrin ó yẹ kí n lọ fẹ́ evacuation ní hospital now níjọ́ tẹ́sábọ̀dù kọ́ ti bọ̀bọ̀ tán ló gé ọwọ́ èèyàn yẹn tí ẹ́sábọ̀dù mọ̀ ń ṣe mélòó mélòó la fẹ́ máa sọ fún yín mo dẹ̀ ń ṣe show mo ń ṣe show mo kúrò lọ hospital wọ́n ní kọ́kọ́ mi sign mo dẹ̀ ń ṣe show ṣe rí ẹ̀yin blackmailers ẹ ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn èyí tán bá sọ síta ni èyí tí àwọn èèyàn bá sọ síta ṣe bóyá wà lára mi ní Tom Jones kẹ́yìn náà wá rí ọmọ yín wò ká máa wò ẹ mọ ohun tẹ́ ẹ ṣe èèyàn kan wà tájọ ní ìṣù tán gbé mi lọ sí Ìlọrin tán ní nǹkan kan ṣẹlẹ̀ sẹ́ni yẹn tẹ́ ẹ bá ti ń gba ọmọ lọ́wọ́ ọ̀tá mi máa rò ọmọ mi nìkan lọ ròyàn ohun tó bá ti ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ sí yín ni ohun tó bá ti ṣẹlẹ̀ sí yín tẹ́ ẹ bá ti ń gba ọmọ these people are not attacking me physically alone torí mi ń gbé tèmi wá ṣe lórí online lẹ ṣe ń rí Lizzy bí aláṣejù oh no you don't know what Adotoshi discover his story you don't know ìjọ kan tí mo wọṣọ blue yẹn ọba ńlá lásán lẹ rò pé mo ṣe ń fún ọba ńlá tọmọtọmọ ẹni life for life ni ọba ńlá mọ tó ń ṣe rí ìgbà tó ṣẹlẹ̀ òun mo ṣe máa ń sọ fún wọn pé. ilé yìí náà rí sí fídíò yìí tí mo play tán fún yín sí gẹ́gẹ́ tí mo pé a ò ní tako ẹnikẹ́ni lórí ìkànnì wa ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ kò ṣe é péjọ ó dàbọ̀.